Hello. Àwọn ògbèrà di gbèsè wọn dé o. Wọ́n gbèsè wọn dé o bá ṣe gbọ́ o. À ń gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì báyìí pé àwọn ògbèrà wọ́n ti fẹ́ kọjá ààyè wọn. Wọ́n ti ń fa okùn tí wọn ò lè fà tán. Ó mà ṣe o. Lọ́ bá ní wọ́n sáré lọ sílé aláwo. Wọ́n lọ sọ́dọ̀ babaláwo wọn tó gbóná gan lọ́dọ̀ wọn lọ́hùn. Wípé ṣé rí kábíyèsí yẹn, ọmọ ẹ̀ tán ń pè ní Tádéníkáwò yẹn, pé wọ́n fẹ́ gba, wọ́n rí tí ò cherish life ọmọ yẹn gan ní ààfin yẹn. Bí wọ́n ti lọ yẹ̀wò, wọ́n ti rí pé ọmọ ológo gidi gan ni. Wọ́n ní ṣe náà ní kán lọ pé wọ́n ní wọ́n fẹ́ gba destiny ọmọ yẹn. Destiny ọmọ tàwọn kì í ṣe Tádéníkáwò. Pé wọ́n fẹ́ gbé fún ọmọ tàwọn. Pé kí ìràwọ̀ ọmọ yẹn, wọ́n fẹ́ mú ìràwọ̀ ọmọ yẹn kán gbé fún ọmọ tàwọn. Káwọn ọmọ ìbejì wọn yẹn kó lè dá adé. Wọ́n gba adé ẹ̀, wọ́n gbé fún àwọn ọmọ méjì yẹn. Pé kán wá ìràwọ̀ ọmọ, kán gba ìràwọ̀ ọmọ yẹn ṣá, ó jẹ́ tiwọn. So kí Tádéníkáwò kó lọ wá ìràwọ̀ tiẹ̀. Fẹ́ tí Tádéníkáwò yẹn kán fẹ́ gbà. Wọ́n lọ sílé babaláwo. Bá ní nǹkan tẹ́ fẹ́ ṣe ni iṣẹ́ ńlá mà lẹ gbé wá yìí o. Pé báwo ni wọ́n fẹ́ ṣe léṣe. Wọ́n náà wà desperate o. Ìta à ń sọ yìí, wọ́n náà wà desperate o. Torí àtijọ́ tán gbọ́ pé Mariam bí ọmọ wọn ti dé ààfin. Èyí tó lọ ń palẹ̀ chamber Naomi palẹ̀ mọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fọwọ́ lálẹ̀ because wọ́n ti rí pé kábíyèsí ń yọ gidi gan. Wọ́n ròyìn bí kábíyèsí máa dùnnú ń jọ yẹn o. Wọ́n nínú kábíyèsí dùn. Wọ́n ní wọn mọ nǹkan tí wọ́n fi sẹ́nu tó fi pé kábíyèsí pé àwọn ti bí ìbejì. Wọ́n nínú kábíyèsí dùn tó jẹ́ pé kì í ṣe kékeré o. Ayọ̀ yẹn lágbára. Àtòrá àwọn kan láàfin jọ yẹn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní jó náà yọ̀ náà jó wọn yẹ̀. Wọ́n show ẹ̀ fún wa ní screen. Tẹ́yìn náà bá wo atmosphere wọn ní ààfin yẹn. Níjọ́ tá à ń sọ yìí, Friday tó kọjá yìí ni. Wọ́n gbàjó ni wọ́n gbàlù. Wọ́n bẹ̀rẹ̀ sí àwọn obìnrin wọ́n bẹ̀rẹ̀ ẹ̀yin èèyàn mi o. Ṣe kékeré wọ́n láwọn èèyàn àwọn ìgbéra wọ́n sọ pé nǹkan tí àwọn fẹ́ gbà ló máa fúnra wọn gbà. Kí gbogbo nǹkan yìí kó tó bẹ̀rẹ̀ sí ní rùn wọn. Wọ́n náà ti ń sá eré gidi gan láti lè jẹ́ kí kábíyèsí gba ọmọ yẹn wọlé láì wádìí kankan. Wọ́n fẹ́ ṣe tradition kìíní wọn ní ó ti fáwọn òṣèpọ̀ ọmọ yẹn yìí kéré. Wọ́n wá ń pàṣẹ fún kábíyèsí ní Ilé Ifẹ̀. Àwọn ìgbéra wá sí Ilé Ifẹ̀. Wọ́n wá ń pàṣẹ fún Ọ̀jájá Ọọ̀ni of Ọ̀jájá tù. Ọọ̀ni of Ilé Ifẹ̀. Ẹ̀yin èèyàn mi. Ètò tí bẹ́ẹ̀ lè jẹ́ torí ọ̀rọ̀ yẹn lágbára bá ṣe gbọ́ o. Torí ó ń yà wá náà lẹ́nu. So wọ́n ní ṣe ni wọ́n wá ní babaláwo ní nǹkan tẹ́ fẹ́ ṣe ní kò burú. Òun á ṣe. Tó bá lè ṣe gbogbo nǹkan tó ń bá ní kẹ̀sì. Wọ́n ní kábíyèsí. Wọ́n ní bí babaláwo ṣáṣe jẹ́ ọ̀pẹ lẹ́lẹ̀ tó ṣe gbé. Wọ́n ní nǹkan tí kìíní fẹ́ gbà. Tí babaláwo wọn fẹ́ gbà sí òrìṣà wọn fẹ́ gbà kan tó ṣe kìíní yẹn pé kán lọ mú màálù tẹ́yìn ẹ̀ gbàgbá 30 ọgbọ̀n. Wọ́n ní ọgbọ̀n màálù tẹ́yìn ẹ̀ gbàgbá àti kọ́lá àti àwọn nǹkan kan pẹ́pẹ̀pẹ́ pé ṣùgbọ́n màálù yẹn ni olórí ẹ̀. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wòra àwọn pé nǹkan tó ń fẹ́ ṣe ni pé tó wọ́n á ti ṣe báyìí pé ó máa ṣe é ṣe. Wọ́n ní ṣe ni àwọn ìgbéra àwọn tó wá ń wòra wọn lójú. Wọ́n ní 30 cow 30 màálù. Níbo náà ti fẹ́ rí? Wọn ò mọ iye tí màálù jẹ́ lọ́jà. Wọn ò mọ iye tí màálù kọ̀ọ̀kan ń ṣe lọ́jà. Pé níbo làwọn ti fẹ́ rí? Wọ́n tún á sọ fún babaláwo pé babaláwo lẹ́yìn yẹn ńkọ́ kí ló máa ṣẹlẹ̀? Ó ní tí wọ́n bá ti lè mú wá pé iṣẹ́ bẹ̀rẹ̀. Wọ́n níbo làwọn ti fẹ́ rí? Pé kán wá nǹkan míì tuntun tó apá wọn lè kà. Wọ́n ní tẹ́ ẹ̀ bá ti lè ṣe yẹn pé kò sáyé. Pé kò sí remedy. Wọ́n ní bọ́n ṣe wá sọ pé àwọn ń lọ káwọn padà.
pé ṣèbí kẹgbà Destiny kíní ọ̀tá rírun káwò pé màálù yẹn 30 yẹn òun ló fẹ́ fi ṣe wọ́n ní bọ́n ṣe lọ nìyẹn wọ́n ní bí kábíyèsí wọ́n wá pé kábíyèsí o bí ó pe kábíyèsí ni o bó lọ síbẹ̀ ìyẹn làlàyé yẹn ò yé wa wọ́n wá ní bọ́sibẹ̀ tí wọ́n ṣà ní kábíyèsí gbọ́ wọ́n wá sọ fún kábíyèsí ìyẹn babaláwo yẹn ó pe kábíyèsí báyìí káṣá báyìí káwòdì nǹkan báyìí ni àwọn ìgbìrà tó fẹ́ ṣe o òun dẹ̀ láìkí kábíyèsí àti pé tóun bá ní kóun ṣe kinní yẹn fún Tádéníkàwò pé òun máa jẹ ìyá ẹ̀ máa jẹ òun ò dẹ̀ lè lọ́wọ́ sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn torí ẹ̀ ló ń ṣe ìyàwó bá kábíyèsí òun mọ̀ọ́mọ̀ sọ pé 30 cow níbo ló ti fẹ́ ṣe é ṣe kó lè ṣe é ṣe ẹ̀sìn kábíyèsí òun ní kóun wá sọ fún yín pé nǹkan táwọn ìgbéra bá wá sí ààfin yín pé kẹ́ ṣọ́ra pé kí kábíyèsí ṣọ́ ara kó ṣọ́ra pátápátá torí báyìí kàkà wọ́n ní kábíyèsí wá ní ṣọ́ra àbí ti báwo wọ́n ní sórí ọmọ yín pé ìkànnà ọmọ yín ọkùnrin pọ́n fẹ́ pààrọ̀ ìràwọ̀ ẹ̀ wọ́n fẹ́ gbé ìràwọ̀ oníràwọ̀ fún un pé wọ́n ní kàn gbé fún ìràwọ̀ àwọn ọmọ ìbejì tán ṣẹ̀ṣẹ̀ bí òun nífẹ̀ẹ́ yín ló ń ṣe ní kò ń sọ fún ẹ wọ́n ní kábíyèsí pé kí kábíyèsí pretend anytime tó bá ti rí òun ó ṣọ́ ara gbogbo ara pé because tóun bá lọ try ẹ̀ pé òun lòun máa jẹ ìyà tójú inú yẹn babaláwo yẹn pé torí ẹ̀ ló ń ṣe pé òun ò ṣe fún wọn òun kàn lọ mú màálù 30 wá wọ́n ní before you know it kábíyèsí ní òun ti gbọ́ wọ́n ní tó bá dé kó mọ bó ṣe máa lé wọn dànù pé wọ́n lè lọ ṣe ní ìta kó tún lọ sọ́dọ̀ babaláwo kàmíù wọ́n lè lọ ṣe fún pé ṣùgbọ́n òun ní kó wá ta kábíyèsí lójú kó wá nǹkan ṣe sí Tádéníkàwò lórí plan wọn lórí Tádéníkàwò ọmọ yín àrólé yín pé báyìí ni wọ́n ní kábíyèsí pariwo pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ìyẹn àwọn ìgbéra ṣe mọ̀ pé ọ̀tá pọ̀ níbejì tán bí wọ́n fẹ́ fi dà àfin rú wọ́n náà wọ́n ti fẹ́ dàrú bẹ̀ tó lóun ò gbà pé torí ẹ̀ gan ló jẹ́ kí bàbá Parúbọ̀ tó fi dìde pé Parúbọ̀ ni òun ò lè kú òun ò lè ṣe kí pé ọmọ òun yẹn pé wọ́n lè sọ pé àgbàlagbà ni pé kì í ṣe àgbàlagbà òun lòun bí wọn ọmọdé ni sẹ́sì kò tí ìrírí nǹkan tí àwọn ti rí pé bàbá ní kán dá gbogbo ẹ̀ sóhun lọ́rùn yẹn bàbá Parọ́pọ̀ ó ní kán pe gbogbo ẹ̀ kán dá gbogbo ẹ̀ sóhun lọ́rùn pé láti ṣe kíni pé láti dúró pé kò sí nǹkan tí ó ń bọ̀ tí ló gbà torí kò ní di orí òun kò ní di tẹ́nà àwọn ìkọ̀ tẹ́nà àwọn ló ń jọba ń sìn ìdílé Ògúnwùsì ló ń jọba ń sìn kò ní bàjẹ́ lórí tọmọ òun á dẹ̀ lajúlẹ̀ pọ́lọ́hùn ní jẹ́ kò ní bàjẹ́ lórí àwọn tó kù wọ́n rí gbogbo wàhálà yìí táwọn obìnrin tó fẹ́ ba ààfin jẹ́ fún àwọn Ògúnwùsì pé láyé póhùn pé kì í ṣe ojú ohun yìí kì í ṣe bóhùn ṣe wà láyé yìí wọn ò dẹ̀ lè bàjẹ́ torí that is tẹ́nà tiwọn àsìkò t'Ògúnwùsì ààfin máa rójú máa ráyè Ilé Ifẹ̀ máa rójú máa ráyè ìtàn rere náà máa pa fún Ògúnwùsì tìyẹn tẹ́nà wọn ní Parọ́pọ̀ ti fà á kékọ̀ọ́ pé tó bá ń wọn ọmọ òun kó lọ ṣe sùmẹ̀sùmẹ̀ ogun anybody lè mú òun pé wọ́n ní Parọ́pọ̀ ló dúró pé kò sí nǹkan tó ń bọ̀ lókè tí ló gbà ẹ̀yin èèyàn mi mo ní kí n sáré gbé wá fún yín sí wa létí kẹ́ tó mọ bó ṣe ń lọ wọ́n náà fẹ́ gba Destiny Ọmọlọ́mọ níbo náà ti ń ṣe wọ́n láwọn gbìjọba wọ́n kọ́kọ́ kó ẹ ṣàgbọ́ pé wọ́n kọ́ àwọn ọmọ yẹn mi ì tí sọ sórí yẹn wọ́n ní wọ́n kọ́kọ́ lọ ṣe ètùtù kan wọ́n lọ ṣe kíní kan fún àwọn ọmọ ní ìlú wọn kan tó gbé wọ ṣìráìnì ti kábíyèsí ikún ló lóko bí tàkúté ni ó dìgbà náà nà ààyè farabalẹ̀ láti gbọ́ gbogbo ìtókù àtún ẹbí máa gbélé gbọ́ ẹ ṣe bẹ̀ṣẹ̀ tẹ́tí sí wa
àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa pín káàkiri. Ọwọ́ tẹ fi ń ṣe gbogbo ẹ̀. Lórúkọ Jésù, ọwọ́ yẹn ò ní rọ̀, kò ní kú, kò ní kó tẹ́ bá fọwọ́ yẹn ṣe ló máa yọrí sí rere. Jésù Olúwa wa, àmín. Ẹ ṣeun.